Ẹ kálẹ́, ẹ kú ìsinmi ẹni. Orí ọ̀fẹ́ Ọlọ́run pẹ̀lú àjẹjẹtán rẹ̀ kó máa bá gbogbo ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa kó máa bá yín gbé. Ọlọ́run yóò fún ilẹ̀ Yorùbá ní ìsinmi. Bí ọ̀tá fẹ́ bí ọ̀tá kọ̀, àwa la máa borí. Bẹ́ẹ̀ ni, mo ní bí ọ̀tá fẹ́ bí ọ̀tá kọ̀, àwa la máa borí. Àwọn bàbá wa máa ń sọ̀rọ̀ kan pé ẹni ṣe ni lóore àtẹni ṣe ni níbi. Àwọn méjèèjì náà ti kọ̀tán mélèé gbàgbé lẹ̀, torí tó bá di jọ̀kan tó rántí ẹni tó ṣe ẹ́ tó rántí ibi tán ṣe ẹ́, ò ní gbàgbé onítọ̀. Tó bá dẹ̀ tó rántí oore tán tó ṣe ẹ́ náà, ẹni tó ṣe ẹ́ lóore ò ní gbàgbé ẹ̀. Bàbá mi Kasim Sulaiman, you're welcome. Àwọn bàbá wa fi máa ń sọ wípé ọmọ tó fi mọ́tò ni tó fi gbé ìyá ẹ̀ àti ilé tó fi mọ́tò tó fi kán ìyá ẹ̀ lẹ́sẹ̀, àdúrà làwọn méjèèjì máa gbà. Mo kí yín pé ẹ kú ìsinmi ẹni. Mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè, àrólé Awólọ́wọ̀, bàbá tó ṣe é fi yangàn láwùjọ, bàbá tó dúró nídúró pé ìran Yorùbá gbẹ́dọ̀ rí ògo wọn lò. Mo kí yín lórúkọ bàbá yẹn. Mo máa tún kí yín lórúkọ Májàsọ́lá òòṣà, Aníyèkáyé, Ọmọjọmọlọ, ààrẹ akọni of Yorùbá land. Gbogbo òun yẹn pè ní ààrẹ akọni of Oòduà, omi ẹ̀kọ́ ní. Ààrẹ bàbá rẹ̀, Ìbà Jàgúnmólú of Ìpótì land, Báṣọ̀run of Yorùbá land, Olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Mo kí yín lórúkọ àwọn náà pé àánú Ọlọ́run àti ìfọ̀kànbalẹ̀ rẹ̀ kó máa bá yín gbé. Àgbàrá yìí fòkòtò, ire ayé yín ò ní fò yín rú. Ó ń yá mi bọ̀, ìbá ṣe pé mo rẹ́ni kejì mi, ìbá ṣe pé mo rí Májàsọ́lá lẹ́yìn mi. Orísun níní ẹ ti rí àkọlé mi. Ẹ̀bẹ̀ kan lèmi fẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin bàbá wa wòlíì. Bí ẹ̀mí ò bá fi ìran wọ̀nyí, gbogbo wa la mọ̀ nǹkan tán ń pè ní òótọ́. Kò dìgbà tẹ́nìyàn bá rí ìran kó tó mọ̀ nǹkan tán ń pè ní òótọ́. Bíbélì wípé ó ní ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. The situation of the Yoruba now, ó jọ yé gbogbo wa ní sà. Ṣé rí nínú ìwé Àìsáyà, ẹgbẹ́ bá mi pé bàbá wa Nasiru, wòlíì Nasiru is one of the prophets that I respect. Bú wọn o, torí ẹ̀yin ẹlẹ́nu rẹ́sọ̀. Bàbá Èkìtì ti ń bú ó ti ń bú wòlíì Nasiru, mi bú wọn. Àwọn nǹkan tí bàbá ò mọ̀ làwọn fẹ́ ṣàlàyé fún wọn. Bíbélì wípé ó ní ẹ sọ̀rọ̀ ìtùnú sí Jerusalem. Ẹ sọ̀rọ̀ ìtùnú sí Jerusalem. Ẹ sọ fún pé ogun jíjà rẹ̀ tán. Bíbélì ló sọ bẹ́ẹ̀ o. Ohun tí àwa náà ń retí lọ́dọ̀ àwọn wòlíì wa ni kán sọ̀rọ̀ ìtùnú sí ìran Yorùbá. Màmá mi Eunice Adélẹ́yẹ, Ọlọ́run máa bá mi fàyè gbà yín sẹ́. Lágbára Ọlọ́run tó ń ṣílẹ̀kùn ọjọ́ tó ń tì í, Ọlọ́run máa fàyè gbà yín. Àrà tẹ́ wálé ayé wá da ìrọ̀rùn lẹ́ máa fi dá màmí ní fi pọ́njú ló gbà láṣẹ Olódùmarè. Ó ní ẹ sọ̀rọ̀ ìtùnú sí Jerusalem. Ẹ sọ fún pé ogun jíjà rẹ̀ tán. Ìwé Àìsáyà ni o. Àwọn wòlíì wa ọ̀rọ̀ tó yẹ ká máa sọ fún wa lénìí, ọ̀rọ̀ ìtùnú ló yẹ ká máa sọ fún ìran Yorùbá.
mo ti sọ dáadáa àwa náà la ilé ìwé ẹ̀kọ́ bíbélì kọjá. We the Yorubas we produce prophet, bishop, pastor more than Israel, including the Afar, more than Saudi Arabia. Ẹja bìrà wa lè ṣe àjèrè wọn. The answer is no. Ẹ sọ̀rọ̀ ìtùnú, ẹ má lọ gbogbo ẹ̀mọ́ ẹ̀mí, ẹ má lọ gbogbo ẹ̀mọ́ ìran. Ẹ sọ̀rọ̀ ìtùnú fún ìran Yorùbá. Ẹ mọ òkùnkùn yàtọ̀ sí ìmọ́lẹ̀. Torí Bíbélì sọ wípé ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Bàbá mi Nasiru, you know the truth. Ẹ mọ omi yàtọ̀ sí iná. Ẹ dẹ̀ mọ òkùnkùn yàtọ̀ sí ìmọ́lẹ̀. Ẹ mọ rere yàtọ̀ sí ibisa. Torí nínú fídíò yín tó jù sí mi ní àná, ẹni kí olóyè sí Sunday Igboho kó má gbọ́rọ̀ tí àwọn tó ń tẹ̀lé lẹ́yìn sọ. Bàbá mi, ìránṣẹ́ Ọlọ́run la pè yín. Ṣé àwọn tó ń tẹ̀lé Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ló gbé késẹ̀tì síta tí Gani Adams ti ń pè ní apààyàn tó ló gba 50 million naira lọ́wọ́ SSG Lagos State? Ẹ mọ̀ òtítọ́ ọ̀rọ̀ ló yẹ kí ìránṣẹ́ Ọlọ́run máa sọ sà. Kò yẹ kí ìránṣẹ́ Ọlọ́run máa bẹ̀rù láti sọ òtítọ́ ọ̀rọ̀. Mo fẹ́ bi yín léèrè sà. Can you work with fake prophet? Ẹni tẹ́ ẹ mọ̀ wípé torí Bíbélì sọ pé ó ní ẹnikẹ́ni tó bá sọ ìran tí ìran ẹ̀ ò bá ṣẹ ó ló tọ́sẹ́ láti sọ lókùúta pa. Ẹ lọ ka ìwé Jeremáyà mi ò tiẹ̀ gbé dọ̀má sọ olùgbé ẹ̀ fún yín sà. You know everything. Nígbà tẹ́ ẹ dá rere mọ̀ ẹ dẹ̀ dá ìdàkejì tá à ń pè ní búburú mọ̀. You know what Sunday Igboho stand for and you know what Gani Adams stand for. Ṣé ó papọ̀? Ṣé ó jọra wọn? Ṣé a lè fi wéra wọn? Sunday Igboho gbàgbọ́ nínú òmìnira Yorùbá pé ohun tó bá máa ná òun ló máa ná òun. Ìran Yorùbá gbẹ́dọ̀ ní òmìnira. Gani Adams gbàgbọ́ nínú one Nigeria. Káṣà máa pariwo restructuring. Ká máa pariwo true federalism. Ká máa pariwo state police. At the end of the day, àwọn tó wà ń power á lè rí náà rí wọn. That is what Gani Adams believe in it. Ṣé ń táwọn méjèèjì ẹni tí ènìyàn lè jọ tá a lè jọ máa sọ fún pé kángbà kan jọ ṣiṣẹ́ papọ̀ ni ẹni tó jẹ́ wípé they have the same vision, they have the same mission, and they have the same focus. Ẹni tó jẹ́ wípé tó òun gbàgbọ́ nínú A, ìkejì gbàgbọ́ nínú B, ẹ wá ní kán wá jọ parapọ̀ kán jọ ṣiṣẹ́ papọ̀. Nǹkan máa bàjẹ́ sáà. Nǹkan máa bàjẹ́. Gani Adams did not have the vision that will make Yoruba have independence. Moreover, sir, àwọn kankan wà tí ò yé yín sà tí ẹ mọ̀ tó jẹ́ wípé agbẹ́dọ̀ fi yé yín. Nígbà tí ìrìn àjò yìí bẹ̀rẹ̀, Gani Adams náà kọ́kọ́ lọ pè é. Orin tí Gani Adams ń kọ fún wa ń gbà yẹn ni pé ẹnu ọmọ Yorùbá ò ṣe é nu ẹnu fún. Yorùbá ò ṣe é nu ẹnu fún. Mo yìí sọ níjẹta pé Yorùbá ò ṣe é gbèjà, Yorùbá ò ṣe é jà fún.
ìgbà tó tún lọ padà balẹ̀ kejì again ohun tó sọ fún wa ni wípé Ààrẹ Ọ̀nà Kakanfò tó ń jẹ òun ò rẹ́dì láti wá kú òun sì young fàájì ayé òun lòun wá lé ayé wá ṣe and he started create what will make him have money olókùn festival Ọya festival ìwé festival iná festival ògiri festival tó bá pàṣẹ máa ṣe ọ̀rọ̀ festival ṣìbá ti léèyàn kan tó ṣe ọlọ́run festival tó lóun fẹ́ ṣọdún ọlọ́run ohun tẹ́jọ́ gbàgbọ́ yàtọ̀ síra wọn ò lè jọ ṣiṣẹ́ papọ̀ sá gbogbo wa látẹ̀mọ́ orin tí Yorùbá ń kọ lọ́wọ́lọ́wọ́ orin òmìnira là ń kọ so anybody that did not believe in òmìnira tá ń kọ wọn ò lè jọ bára wọn ṣiṣẹ́ papọ̀ wọn ò lè jọ bára wọn ṣiṣẹ́ papọ̀ sá wọn ò lè jọ bára wọn ṣiṣẹ́ papọ̀ and kìí dẹ̀ ń ṣe followers ló ń kọ̀ sí confusion or ìjà láàrin wọn and let me say this one sir. Sunday Igboho did not fight Gani Adams. It is Gani Adams that every Chief Sunday Igboho, he did not believe that the Yoruba people will back off Sunday Igboho. Torí èrò ọkàn ẹ̀ ni wípé ẹnu Yorùbá ò ṣe é nu ẹnu fún, Yorùbá ò ṣe é jà fún. Yorùbá ló máa sọ wípé máa jó lọ mò ń ẹ̀yìn rẹ̀. Ó sọ nínú interview ẹ̀ kan pé Yorùbá ló lùlù máa jó lọ fún Abíọ́lá tó yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀. Ìyá mi Erelu Àbíkẹ́ Erelu ló ṣe interview yẹn fún Gani ní ọdún náà lọ́hùn ní pláfọ́ọ̀mù Heritage TV so ohun tó gbàgbọ́ ó yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ kí Ìgbòho lójú oorun òmìnira Yorùbá ní ọmọ sọ pé a lè máa ba lọ́ba yìí bó láyé àwọn ọmọ wa ṣe máa rí as God will have it gbogbo ọmọ tọ́lọ́run yọ̀ǹda fún Sunday Igboho kò sílé tó ń gbé Nàìjíríà nú wọn bẹ́ẹ̀ bá nítorí ẹ̀ ló fi ní kankan but he is somebody that love the Yorùbá race ó yàtọ̀ sẹ́ni tí ò love Yorùbá race tó kẹ̀jẹ́ pé ó fẹ́ máa fi Yorùbá jẹun ni ó fẹ́ máa fi Yorùbá mú owó wọlé ó yàtọ̀ síra wọn ẹ ṣé bàbá mi Túnjí kindness ìmọ́lẹ̀ yàtọ̀ sí òkùnkùn ó yàtọ̀ they can work together ó yàtọ̀ ìjọlẹ̀kẹ́ máa dárúkọ bàbá Jeremiah Ọbáfẹ́mi Oyèníyì Awólọ́wọ̀ nílẹ̀ Yorùbá kẹwàá lọ máa dárúkọ àwọn Akin Ọmọborí Owó ó yàtọ̀ síra wọn àwọn tó fẹ́ràn ìran wọn tán lè ṣe tí kò sí nǹkan kan tó ro wọn lára láti fi ilẹ̀ fún ìran wọn kí ìran wọn bá lè lálàáfíà ohun tó le jù mo máa ń sọ fáwọn èèyàn bí ò ṣe sí láyé mọ́ bẹ́ẹ̀mi àti ènìyàn bá jọ ń ṣeré tó bá fẹnu kàn ìyá mi á ṣe mí bákan lára pé torí ìyá ni ìyá mi kò ṣeé fowó rà ìyá ni bí ìyá ṣe tóbi lára ọmọ bí ìyá ṣe pàtàkì lára ọmọ bí ìyá ṣe kókó lára ọmọ it is because of the Yoruba race Sunday Igboho fi ìyá ṣe sacrifice fún ìran Yorùbá ẹ gbọ́ last word tó ní màmá sọ ni pé tí ò bá sẹ́ni tó máa tó bẹ̀ wọ́n á tó lọ bẹ̀ Ọlọ́run Gani Adams can never make any sacrifice for the Yoruba race ẹ wá nìkan wá papọ̀ Gani ló yẹ kẹ́ ẹ túnú Sunday Igboho did not have problem Gani ló yẹ kẹ́ ẹ túnú tó jẹ́ pé òun owó ló fẹ́ fi Yorùbá make Gani la kọ́kọ́ lọ pé starting dribble the Yoruba race fídíò ẹ̀ wà lẹ́ o starting dribble the Yoruba race ọwọ́ kàtàn lọ pé ọmọ Adéyẹmọ tó bá níṣì yẹn ni tẹ́ bá tó rántí fídíò tó náà tó wà lẹ̀
sókà níwájú ilé ló ti kó àwọn ènìyàn jáde síta tó ṣe rálì dé express nìbàdàn tó padà the majority àwọn tó sọ fún gbà yẹn lọ pé àwọn ń bọ̀ àwọn jọ máa ṣe ni Ìgbòho did not see them àwọn yẹn bẹ̀rù pé àwọn ò lè wá but at the end of the day ọmọdé yẹn mẹ́jáde síta pé we can't continue like this rí n tó lọ ṣe ní gàngán ni gbogbo Òkè Ògùn kọ́ mo ti sọ́rí nínú ọ̀rọ̀ mi a pé bàbá pé sàwọn kan dààmú wa lẹ́kìtì mi báyìí o nǹkan bá ṣẹlẹ̀ ó ní ẹ̀ bá ti sọ fún mi tipẹ́tipẹ́ information yẹn ṣe ìdọ́dọ̀ wa ni nígbà tó máa tó 1:30 lóru Dagunlabi ti pè mí pé òun ti wà lẹ́kìtì mo ní bàbá ẹ̀ bá ti sọ fún mi pé ẹ̀ ń bọ̀ kò sí mọ́tò kò sọ́lọ́kadà kò síbi tí ẹni tó máa gbé mi lálẹ́ yìí ó ní kí n má wọrí nígbà tó ń dẹ̀ máa tó kan bí tó 2 ó láwọn ti fèsì ọ̀nà Ìbàdàn Sunday Igboho because of the Yorùbá race ó rìn lọ́sàn-án ó rìn lóru kí ìyà má jẹ ọmọ Yorùbá kí ikú má dé bá ọmọ Yorùbá lójijì kẹ́ẹ̀mí ọmọ Yorùbá má pàdánù ó yàtọ̀ síra wọn o Igboho believe in the freedom of the Yorùbá race when Gani Adams believe in one Nigeria restructuring tí mo ní bàbá kan sọ fún mi wípé ìkòkò ọbẹ̀ ni tẹ́ bá ti ń gbọ́ restructuring true federalism state police ìjẹun àgbà ni bàbá mi Koiki International you are welcome yóò dára fún yín so pastor Nasiru ọ̀rọ̀ ìtùnú ló yẹ kẹ́ ẹ máa sọ fún àwọn ọmọ Yorùbá kì í ṣe ọ̀rọ̀ ẹ fi Ìgbòho lọ́rùn lẹ̀ Ìgbòho did not have any problem with anybody mo ìbá Ìgbòho sọ̀rọ̀ lẹ́ni mo wá ní irú ẹ̀dáwò gan ni yín sà those people who betrayed Ìgbòho ní aṣáájọ máa gba Yorùbá nation náà ni only that is my target Baba Nasiru those people that I can call a prophet nowadays is a somebody that did not fear all these politicians. Tó lè sọ òdodo ọ̀rọ̀ fún wọn. The Yoruba politician, the senator, the rep, the governor. And I will clap for that person. Yes, lóòótọ́ torí Bíbélì tí àwa ń kà ní pé olódodo a máa ń láyà bí kìnìún. Tẹ́ bá dẹ̀ sọ pé Ọlọ́run ló rán yín. Me doubt you. I don't doubt it. Kò yẹ kẹ́ lè máa bẹ̀rù èèyàn sá. Because ẹni tó rán yín níṣẹ́ ó gbàgbọ́ nínú òmìnira. Ó go against ká mú ènìyàn ní ìgbèkùn. Ó go against kí ẹnìkan kó jẹ gàba lórí ẹnìkejì. And he go against kí èèyàn kan kó máa fi ẹ̀tọ́ ènìyàn dùn. Sàmú fẹ́ bí yín léèrè sá bàbá Nasiru ṣé ìgbé ayé tó yẹ kí Yorùbá máa gbé náà ń gbé lọ́wọ́? Ṣé ìgbé ayé tó yẹ kí Yorùbá máa gbé tọmọ aláṣọ wá ń wọ àkísà? So ẹni tí ò gbàgbọ́ nínú tá a gbé dání ẹni tí ò gbàgbọ́ nínú òmìnira Yorùbá ẹni tí ò gbàgbọ́ nínú ọjọ́ ọ̀la Yorùbá tó jẹ́ pé ohun tó gbàgbọ́ lọ́wọ́lọ́wọ́ ni tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ ẹ wá ní kóhun àtẹni tó gbàgbọ́ nínú ọjọ́ ọ̀la Yorùbá pé tó lọ́run bá ṣe tóun bá tún wà tóun bá tún wà again ó yẹ kó ti yé yín pé orúkọ rere yẹ iṣẹ́ ìyá wà lẹ̀. Àìmọye àwọn tó lọ́gbọ́n ju Awólọ́wọ̀ lọ àìmọye àwọn tó ní òye ju Awólọ́wọ̀ lọ àìmọye àwọn tó mọ ìlú tó ju Awólọ́wọ̀ lọ that they can organize everything excellent but because they did not believe in ọjọ́ ọ̀la wọ́n gbàgbọ́ nínú ọjọ́ ọ̀la but Awólọ́wọ̀ believe in pé ẹja ṣe nǹkan tẹ́jẹ́ wípé táwa bá lọ tán àrọ́mọdọ́mọ wa ó máa jẹ́ ẹjá ṣe nǹkan tó jẹ́ wípé kò ní mú kí ìran wa ó dé ní àfìsẹ́yìn
òun lórúkọ Awólọ́wọ̀ ṣe parẹ́ nínú ìran Yorùbá. sáà tá a bá ń sọ̀rọ̀ gbogbo wòlíì àwa ò délé ayé bá bàbá wa apọ́stù Joseph Ayọ̀ Babalọ́lá ṣùgbọ́n mo dé bá bàbá Ọbádáre. bó o ní owó ju ṣẹ̀kẹ̀rẹ̀ lọ bàbá máa sọ̀rọ̀. bó jẹ́ gómìnà bàbá máa sọ̀rọ̀ òdodo ọ̀rọ̀. Not everything là ń gbé wọnú ẹ̀mí yẹn ẹ̀mí wípé nígbà tí wòlíì kan bá wà tí wòlíì mẹ́ta wà tó ní báyìí lọ́lọ́run wí báyìí lọ́lọ́run wí tí ìran wọn dẹ̀ ń yàtọ̀ síra wọn ọlọ́run mélòó ló wá bá yín sọ̀rọ̀ tí gbogbo wa jọ rí n tó ń ṣẹlẹ̀ tájọ́ rí pé n tó ṣẹlẹ̀ ò dáa tájọ́ rí wípé ìran Yorùbá ti dorí kodò tí eléyìí tí ì ṣe àrùn kíní bọ́ọ̀lù ẹ̀jẹ̀ sọ pé àrùn ojúlé léyìí tí à ń rí bí Fúlàní ṣe ń pọ̀ ọmọ Yorùbá bẹ́ẹ̀ ní pẹran. Under the government of Bola Ahmed Tinubu over 4,000 Yorùbás ní Fúlàní ti pa o. Under the government of Buhari Muhammadu Buhari 29,000 plus ọmọ Yorùbá ló ti rí ikú òjijì he. And you are there, sir, as a man of God that I respect. Ẹ dẹ̀ rí pé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n keep quiet. Sir, as a man of God ó yẹ kẹ́ lè jáde síta. Ọba kan ṣe tí ò dá nínú Bíbélì wòlíì Ọlọ́run ló lọ jáde síta tó sọ fún Dávídì ní wòlíì Ọlọ́run ló lọ jáde síta Ọlọ́run ní kó má ka ilé Ísírẹ́lì ó kà á báyìí lolúwa wí báyìí ló máa ṣẹlẹ̀ báyìí ló máa ṣẹlẹ̀ kò bẹ̀rù pé torí pé ó jí ọba kò bẹ̀rù ẹ̀rí ìgbé ayé tí àwọn those people call themselves leaders in Yorùbás tí wọ́n jẹ́ pé ìlú bámúbámú làwọn ń lù táwọn bá ti yóò bí ìyàbá ń jọmọ Yorùbá kò kàn wọ́n sáà ẹ sọ̀rọ̀ nípa ayé sáà ìgbé ayé táwọn gọ́ọ̀mù ẹ mọ́ sọ wípé báyìí lolúwa wí don't use ẹ̀mí báyìí lolúwa wí to cover yourself ẹni tí ò ní tí ò jẹ́ wòlíì tó ń tí ò ríran ó mọ̀ wípé eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ọmọ ènìyàn fọ́ọ̀n bí ọmọ ènìyàn in Yorùbá là ẹ lè fi ọ̀rọ̀ báwa bí bá àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wí ẹ lè fi ọ̀rọ̀ àwọn ọba wa táwọn olóṣèlú ti kó wọn sábẹ́ tí wọ́n ń lò wọ́n láti bí ìran Yorùbá ṣubú. As a man of God, sir, èmi rò pé ara iṣẹ́ tó yẹ kẹ́ máa ṣe nìyẹn nínú ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ìṣítí wà ọ̀rọ̀ ìṣítí because ènìyàn wà tẹ́nìyàn míì á máa ṣe nǹkan tí ò dáa táàrò pé n tó ń ṣe n tó dáa ni ṣùgbọ́n tó bá gbọ́ ọ̀rọ̀ ìṣítí láti ẹnu ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run not Gani Adams gbẹ́dọ̀ parapọ̀ Sunday Igboho gbẹ́dọ̀ lọ́bẹ̀ Gani ẹ̀sọ́dọ̀dọ̀ ẹ̀sẹ́ni pé kí Gani Adams rí Sunday Igboho gẹ́gẹ́ bí àbúrò ẹ̀ sáà ọdún mélòó ló fi jùlọ méjì ni wọ́n ọ̀rẹ́ ni wọ́n ṣẹgbọ́mísà ọmọ ọdún mélòó ni Gani tó bá lóhun 55 irọ́ ló fi pa irọ́ tó bá recognize face mi á mọ̀ pé mo mọ̀ dáadáa irọ́ ló fi pa ní Babalọ́lá street àjọ ń ta draft ní irọ́ ló fi pa ọmọ ọdún mélòó ni ọ̀rẹ́ ni wọ́n age mate ni wọ́n group ni wọ́n sà don't cause another wahala tẹ́ bá fẹ́ preach fáwọn ọmọ ìjọ yín preach don't preach about pé kí Sunday Igboho kó sóbà fún Gani for word
They did not have the same vision. Ó yàtọ̀ síra wọn sà. Ènìyàn kan ṣiṣẹ́ ọjọ́ ọ̀la, ènìyàn kan ṣiṣẹ́ tó máa jẹ lọ́wọ́ the gain that we have tó máa gain nínú Nàìjíríà. So bàbá mi ẹ jọ̀ọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń sọ fáwọn bàbá kankan padà sínú ìyìn rere tòótọ́, ẹ̀yin náà padà sínú bí àwọn bàbá Ọbádáre, àwọn bàbá Babalọ́lá, àwọn bàbá Àkàndélẹ́dẹ, bàbá Àbíyè, àwọn akọni nínú CAC. Wọn ò fi gbàkànbọ̀ kan nú, wọ́n máa ń wí, àwọn máa ń tójú ojú ẹlẹ́sẹ̀ oníkà mẹ́sàn-án ká ní pé n tó ṣe yóò dáa, ó kù díẹ̀ káàtó. Ṣé gbọ́ mi sà? Ọ̀rọ̀ ìtùnú tẹ̀lé sọ fún wa nìyẹn pé ẹ̀yin bàbá ìkílẹ̀ ń wò Fúlàní pa ọmọ Yorùbá lọ, ẹ̀dẹ̀dákẹ́dẹ̀ ń wòran. Ẹ wo bàbá pásítọ̀ Adébáyọ̀, bàbá yẹn lóhun ò bẹ̀rù anybody, kàsá ló máa sọ ohun tó sọ á dẹ̀ sọ. Tó bá jẹ́ pé ntọ́lọ́run wí ni a sọ pé ntọ́lọ́run wí leléyìí, tó bá jẹ́ pé ilé táwọn fún ara wọn sọ ní bó ṣe yẹ kó rí wọn á dẹ̀ sọ síta. That is what we call pastor sir. Bàbá Nasiru èyí tẹ́ nìkan lọ ṣe papọ̀ yẹn sà, ìyẹn gan kò lè ran Yorùbá lọ́wọ́, torí ẹ sọ tó di ẹsẹ̀ ni pé ènìyàn kan yìí gbà lò, ènìyàn kan yìí gba òmìnira. Bẹ́ẹ̀ ni àwọn bàbá wa náà dẹ̀ sọ wípé ènìyàn péréte ló máa ń ṣèlú. Gani Adams did not see the vision that will make the Yoruba become independent. Gani Adams kò sí vision, he was not among those people who see that vision. Kò ní lọ́kàn rárá, just to make money. Wọ́n pa ọmọ Yorùbá lọ́wọ́. Ẹni tẹ́ni kí Sunday Igboho kóhun àtẹ̀jọ́jà àṣepọ̀ nìyẹn o. Yorùbá ní wà nínú ọ̀fọ̀. Wọ́n kidnap ọmọ Yorùbá lọ́wọ́. Fúlàní ń gbébọn ń pa wá kiri. Gani Adams ló ń ṣe 30 years anniversary of OPC that Gani Adams have make OPC useless in Yorùbá land. Mo ṣe ń sọ ọ̀rọ̀ yẹn dọ́là ní madam máa sọ. I want to know the purpose tí wọ́n fi create OPC. Àkèrè ò ní mo ṣe o, àkèrè o. Mo ti sọ dáadáa, bóyá mi náà bá jẹ́ mẹ́mbà OPC, bó tẹ̀gbẹ́ tí mo wà lọ́dọ̀ ẹ̀. Fádé yìí olóró ni, no nonsense man. The purpose tán fi dá OPC lẹ̀. Ṣèbí fún ìjàgbara Yorùbá ni, ṣèbí fún ìkọ̀yà Yorùbá ni. Ẹ̀yin ìjàgbara òun délé Gani Adams sí fà sásẹ́yìn, ó sásẹ́yìn, ó sásẹ́yìn. So kí ni ìbáṣepọ̀, kí ni ìpàdé ọlọ́jà pẹ̀lú asínwín, kí ni ìbáṣepọ̀ òkùnkùn pẹ̀lú ìmọ́lẹ̀? Bàbá Nasiru ẹ mọ́ kó papọ̀ mọ́ra wọn. Ọ̀rọ̀ ìtùnú tẹ́ ẹ lè sọ fún ìran Yorùbá that will make the Yorùbá believe that you are a true man of God. Mi ò dá tu kọlù yín o. Òun náà ni kẹ́ máa fa àwọn àgbààgbà wa yẹn létí, kẹ́ máa sí wọn ní pẹ́rẹ́ ìpàkọ́ pé ẹ̀yin bàbá àgbàyà nìyí o, Ọlọ́run máa bí yín o. Iye ẹ̀mí tí Fúlàní bá pa nílẹ̀ Yorùbá, ẹ̀yin gómìnà yìí Ọlọ́run máa bí yín o. Ẹ̀yin sẹ́nítọ̀ yìí Ọlọ́run máa bí yín o. Ẹ̀yin rẹ́pù yìí Ọlọ́run máa bí yín o. Gbogbo ẹ̀yin àgbà oníjẹkújẹ yìí, gbogbo ẹ̀mí tó bá bọ́ ní ilẹ̀ Yorùbá látọwọ́ Fúlàní Ọlọ́run máa bí yín. Yes. Ẹ̀dẹ̀ rí pé àwọn ọba wa dákẹ́ bí olúndù. Àì lè sọ fún wọn náà pé ọmọ kì í ṣojo, pé dàda yín ò lè jà, ó lábúrò ìgbójú. Moreover, you can call Gani Adams.
talk to my Gani Adams ló yẹ kẹ́ fà létí sẹ́yìn pé wọ́n ní tẹ́ bá pè èèyàn lábẹ́ fúnra rà yìí máa ń pà fún rẹ̀ mọ́ ni pé Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n pè lọ́mọ àlè ó dẹ̀ ń hùwà ọmọ àlè wọ́n sọ wípé òun ṣọmọ Yorùbá ó dẹ̀ ń hùwà bẹ́ẹ̀ ní tí ò ṣe Yorùbá wọ́n sọ pé ọ̀tá Yorùbá ni ẹ ìwà bí ọ̀tá Yorùbá náà ló dẹ̀ ń hù lọ́wọ́ wọ́n sọ wípé ó wà lára àwọn tó ń tako ìgbé ayé ìrọ̀rùn ọjọ́ ọ̀la fún ìran Yorùbá ó dẹ̀ ń hùwà bẹ́ẹ̀ lọ́wọ́ bóyá tẹ́ ẹ bá ń fa Gani Adams létí ìpàkọ́ inú mi dùn mo rí yín pé you apologize to Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ìyẹn ni pé ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ṣe mistake ẹ mọ̀ torí ẹ ti kọ́kọ́ jáde tẹ́ ẹ sọ̀rọ̀ lọ́sà ohun tí ò kan ìránṣẹ́ Ọlọ́run ohun tí ò yẹ ká máa gbọ́ lẹ́nu ìránṣẹ́ Ọlọ́run ṣé ó yẹ ká ní pé ìránṣẹ́ Ọlọ́run mú òtítọ́ wọn ìbẹ̀rù àti ìbẹ̀rù bójó kò jẹ́ kán lè sọ òdodo ọ̀rọ̀ ẹ má dàrú lúpọ̀ mọ́ ṣàpà bàbá mi don't mislead the Yoruba people. Till today we did not see Gani Adams as our enemy. No, we did not see him. Òun ló ń wo Sunday Igboho gẹ́gẹ́ bí ọ̀tá. Ó ń wo Sunday Igboho gẹ́gẹ́ pé iyì tó yẹ kó máa gbà ní ilẹ̀ Yorùbá Sunday Igboho ló ń gbà. Kò rẹ́dì láti ṣiṣẹ́ tí ó mú gba iyì gba àpọ́nlé lọ́wọ́ ọmọ Yorùbá. Ó yẹ kó yé yín. Gani did not believe in survival of the Yoruba race. Gani ò gbàgbọ́ nínú ìgbé ayé ìrọ̀rùn ìfọ̀kànbalẹ̀ Yorùbá. Gani ò gbàgbọ́ nínú kí Yorùbá ó dá ní ọwọ́ ara ẹ̀. Gani Adams ò gbàgbọ́ nínú kí Yorùbá ó dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Gani Adams ò gbàgbọ́ nínú ìkólọ wa tí Nàìjíríà jí mọ́ wa lọ́wọ́ kó padà wá sọ́dọ̀ wa but Sunday Igboho dúró lórí pé àwọn bàbá wa ti ṣe léèrè àwọn bàbá wa ti ṣe léèrè àwọn bàbá wa ti ṣe léèrè ṣé ó yẹ kí ìrànà Yorùbá máa gbégbé ayé ẹja kọ̀yà ìfún ara wa we are in meeting with Baba Akintoye bàbá sọ pé òun ò rórú ọmọ yẹn rí ohun tí wọ́n ní kó wá lè dìbí báyìí sọ pé bàbá mi ní mi ò fòye iṣẹ́ yìí ohun tí mo fẹ́ ni pé kórúkọ mi ó ṣàtiwà nínú àwọn tó jàjàǹgbara fún orílẹ̀-èdè Yorùbá ẹ ọ̀dà láyé kórúkọ mi ó wà lára àwọn kò sọ wípé mo fẹ́ kí wọ́n mọ̀ pé èmi ni mo gba òmìnira fún ìran Yorùbá á ní mo fẹ́ kí orúkọ mi ó wà lára àwọn. But Gani Adams, we told you that let us restructure this country. We need true federalism. We need state police. Tí àwọn bàbá yìí dẹ̀ ti ọ̀dà láì fún wa pé ìran àwọn tó bá ti ń pariwo bẹ́yẹ olè ni wọ́n owó náà fi ń gbà á. Ẹ wá ní káwọn méjèèjì wá parapọ̀. Bàbá náà sì rò. Mo gbàládùra fún yín iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dàrú o. Ohun tẹ́ máa dọ́wọ́lé tẹ́ ẹ ó dẹni ẹ̀kọ́ lọ́dọ̀ Olódùmarè. Tí Ọlọ́run máa sọ pé òun ò mọ̀ yín rí Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ dáwọ́lé ibi tẹ́ fi ń wu Ọlọ́run ibẹ̀ ò ní bàjẹ́ please ìyàtọ̀ wà nínú òkùnkùn àti ìmọ́lẹ̀ I can say it categorically pé ìmọ́lẹ̀ ní Sunday Igboho jẹ́ fún ọmọ Yorùbá ìmọ́lẹ̀ tẹ́ bá jáde síta lọ́dọ̀ wá ń sìn òṣùpá yẹ mọ́lẹ̀ tí abẹ́rẹ́ tó kéré jù bá bọ́lẹ̀ wọ́n á rí ìmọ́lẹ̀ nìyẹn ìmọ́lẹ̀ tó dún nìyẹn o ká má wá sọ ti ìmọ́lẹ̀ tí ọ̀sán ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ òkùnkùn kan ó lè borí ẹ̀ òkùnkùn ní Gani Adams jẹ́ nínú ìran Yorùbá lọ́wọ́lọ́wọ́ àyàfi tó bá yí padà tó sọ pé I don't want to become òkùnkùn for the Yorùbá race torí ẹni tó bá tí ò bá ti ṣiṣẹ́ ọjọ́ ọ̀la tí ìran Yorùbá yóò fi ní ìfọ̀kànbalẹ̀ òkùnkùn ní òkùnkùn I categorically all the governors the senators the rep òkùnkùn náà jẹ́ torí pé wọ́n ń pàdé àpòpọ̀
pẹ̀lú àwọn tó ń pa ìran Yorùbá ní wọ́n pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn tó ń gba ohun tó dára dànù lọ́wọ́ Yorùbá. Anybody that say that the Yorùbá must not have their own freedom òkùnkùn ni o. Anybody tó bá sọ pé the Yorùbá must not become an independent nation tó ti gbà lọ́wọ́ àwọn bàbá wa ní 1914 òkùnkùn ló ń tọ̀ ń sáà. Gbọ́ ní bàbá kọ̀mándà òbé ni ó ní tí iná bá wọlé òkùnkùn á lọ, tí iná bá wọlé òkùnkùn á paradà, ó ní ìmọ́lẹ̀ dé òkùnkùn paradà. Ó tún kọ̀ọ̀kan ó ní ẹ̀dá tó mọṣẹ́ òkùnkùn kó má ṣe dá òṣùpá lóró, ó nítorí èní la rí Ọlọ́run ọba mi ló mọ̀lá. Òkùnkùn yàtọ̀ sí ìmọ́lẹ̀ o. We see you as one of the ìmọ́lẹ̀ in Yorùbá. Kí la fi identify òkùnkùn láàrin ìmọ́lẹ̀ láàrin ènìyàn? Kí la fi identify òkùnkùn àti ìmọ́lẹ̀? Nítorí pé tó bá ti tan ìmọ́lẹ̀ wọn, everybody will see it clearly. Gbogbo Yorùbá kan ni wọ́n ní òru là ń ṣe ọmọ òru là ń gbìmọ̀ràn ìkà. Bẹ́ẹ̀nìyàn kan bá ṣe tiẹ̀ lọ́sàn gangan kò ní fara rẹ lọ. Kí la fi mọ òkùnkùn? Kí la fi mọ ìmọ́lẹ̀ nínú ìwà ènìyàn? Nínú ènìyàn ìwà ni ìwà tí ènìyàn wọ́n ní ìwà tó ń wuyẹ ẹni rẹ ni. Yorùbá ò ní pẹ́ ní búburú ní ẹni rẹ láéláé. Ìwà la fi máa mọ̀ pé ìmọ́lẹ̀ lélẹ́yìí jẹ́ nínú ẹbí. Ìwà la máa fi mọ̀ pé eléyìí òkùnkùn ló jẹ́, pé ìkà ni. Wọ́n pọ̀ ọmọ Yorùbá lótùn, wọ́n pọ̀ ọmọ Yorùbá lósì, kò ṣe bí pòun rí ìkà ni. Èròjà tó yẹ kí Yorùbá ó fi gbára wọn kò lọ́wọ́ àwọn wèrè ó kò dání, ìkà ni, òkùnkùn ni. So bàbá mi, ẹ má dà papọ̀ mọ́ra wọn. Ẹni ẹ̀mí sọ̀rọ̀ nínú ara. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run tí mo máa béèrè fún ìtọ́ni Ọlọ́run torí ara ń kan Yorùbá lọ́wọ́lọ́wọ́. Àwọn ọmọ ìjọ yìí náà mọ̀ pé ara ń kan Yorùbá lọ́wọ́, ara ń kan wọ́n náà, ara ń kan wọ́n. Wọ́n lè má lè sọ pé èwo ni tún ni dáàdì ń sọ yìí, ká máa kúnlẹ̀ ká máa dìde. Sáà Sunday Igboho kọ́ lẹ máa bẹ̀. Sunday Igboho did not work for himself to make money. He worked for the Yoruba. For the Yoruba to have better tomorrow. Hello, brother. Hello. Mo wà lórí program. Màá kọ́ ìpàdé. He did not work for himself. Mo ti sọ fún yín sáà bí ẹ gbọ́ bí ẹ tí bá wa gbọ́ngbà yẹn lọ́hùn. Mo mọlé Sunday Igboho méjì nìbàdàn. Wọ́n á jìnnà síra wọn. We turned that two house to Yoruba Nation Struggle headquarters. Takọ́kọ́ iná náà kọ́kọ́ lọ fi jó almost 19 rooms ló wà ńbẹ̀. Flat ni tó lágbára. Ẹ̀rọ pé àwọn wèrè sẹ́nitọ̀ ló kọ́. Iná ni àwọn Nigeria government láyé Buhari kọ́kọ́ fi sí. Around bí 2 o'clock lórí náà pé wà pé iná ilé yẹjọ́ gbàtà máa débẹ̀ wọ́n ti sá lọ. The second one, everybody máa rà tán fi lé yẹ dá. Síbẹ̀síbẹ̀ ọmọdé yẹn mú bákọ̀. Because he see a good vision for the Yoruba race. Wọ́n torí ẹ̀ wọ́n ti mọ́lé ní Kútọ́nù. Wọ́n gbé 500 million naira twice. Kì í ṣe ẹ̀kan o. Twice. That is 1 billion naira. Ọmọdé yẹn mọ́ reject it.
this one of the Judasi, Professor Wale Adeniran, a wà ní Kútọ́nù ní nígbà tí Buratai gbé owó yẹ dé tó ń rí Ghana must go yẹ ó ló ń jáde mọ́lẹ̀ pé we are in trouble. Ó ní bàbá wa ní kí ló ṣẹlẹ̀ pé owó lè gbédé. Onímọ̀lẹ̀ yìí gbédé lọ́dẹ̀ ìwà àtọ́gbé lọ́dọ̀ tó ń gbé oníṣẹ́ndé Ìgbòho dìde mọ́ ni. Oníṣẹ́ndé Ìgbòho dìde mọ́ pé kò ní dáa fún ẹ òun pa àwọn èèyàn mi wá fún mi ní 500 million pé kò ṣùgbé pẹ̀lú owó ẹ̀ twice. Onílẹ̀yìn ìgbà yẹn ègé wọ́n tún kó dọ́là wá dọ́là yẹn lọ́mọ Adéyẹmọ lóhùn ò méyì ẹ̀ sínú kìnìún báyìí tán ṣì wọ́n báyìí pé wọ́n á sọ wípé èmi ò lè ta ẹran mi. I don't need your money. I don't need your money. It is because of the Yoruba race. It is because of the Yorubas. Because he have tomorrow vision. Bẹ́ẹ̀ náà mi ò gbọ́dọ̀ parẹ́. Ọmọdé yẹn máa ń wò pé níbi tí wọ́n bá ti korúkọ àwọn gúrùpù tí wọ́n bá korúkọ bàbá Professor Banji Akíntóyè sí tí wọ́n korúkọ àwọn akọni wa tó ti lọ àtàwọn tó wà láyé sí ó yẹ korúkọ wọn lè wà ń bẹ iṣẹ́ tó ń ṣe nìyẹn. Ṣé ẹni tó gba owó ṣé 6 billion naira náà gbà nígbà ayé Jonathan tó tún wà mí ìgbà ẹnu Gani ni mo ti gbọ́ pé ìjọba amúnimóògùn ni wọ́n. So we are not, Gani Adams and Sunday Igboho are not the same level, please. Ìmọ́lẹ̀ yàtọ̀ sí òkùnkùn. Bàbá Nasiru. And we that follow Chief Sunday Igboho, mo ń sọ, mo tútù sọ lálẹ́, ẹni bá ní Sunday Igboho ló ní jáde síta kó máa bú èèyàn kan or jáde síta kó máa sọ̀rọ̀ sí èèyàn kan kó jáde síta kó ní Sunday Igboho ló sọ bẹ́ẹ̀ fún un. We know the right thing. We did not fight for ourselves. We fight for the Yoruba, the Ikudi Yusa and Ikudi the Gani Adams. Àwa rí pé tí Sunday Igboho gbé dání làwa náà gbé dání. Pé we have the same vision. That is why làwa fi ń sọ pé ìwọ̀sí kan ò gbẹ́dọ̀ tá sí lára. Torí nígbà tí ojú ń pọ́n igun Yorùbá Sunday Igboho láàrí. Nígbà tí ikú gbé ìran Yorùbá wá nù Sunday Igboho láàrí. La fi sọ wípé òṣìkà ní kẹ́ lọ bẹ̀ ẹgbọ́n ní Ṣẹ́gun Adéwà ni òṣìkà má ṣe kà mọ́ o òṣìkà má ṣe kà mọ́ o ẹ̀mí Olúwa ló ń bá ẹ sọ̀rọ̀ tó ń gbọ́ òṣìkà má ṣe kà mọ́ o. Ẹni tó ń ṣèkà ní kẹ́ lọ bá sọ̀rọ̀ kẹ́ pé jókòó ṣùgbọ́n ẹni tó gbóhùn tó dára dání fún ọjọ́ ọ̀la Yorùbá a máa ń lọ́gọ̀ ẹnu ni a máa ń fún lórí yìí ni pé yìnyínyìnyín kẹ́ni ó lè ṣe mí. So Baba Igboho did not have problem with anybody. It is Gani Adams that see Igboho as enemy because he did not believe in survival of the Yorubas. Mo dẹ̀ tó sọ fún yín sà ẹ bá wa bá àwọn àgbààgbà yẹn sọ̀rọ̀ pé kán sọ̀rọ̀ ìtùnú sínú ayé Yorùbá ẹ bá wa bá àwọn ọba sọ̀rọ̀ pé ọmọ akíní wọn ò gbẹ́dọ̀ sójó bẹ́ẹ̀ bá lórí ọ̀fẹ́ sà ẹ lọ máa bá wa wo Pastor Adébáyọ̀ he fear nobody. Ṣé gbọ́ mi sà Sunday Igboho ìṣọ̀tá yín he didn't shut anybody. He stand for the Yoruba race. Pé ìran Yorùbá gbọ́dọ̀ dúró. Ìran Yorùbá gbọ́dọ̀ ṣe àṣeyọrí. So bàbá mi, mo máa rí àwọn ẹlòmíràn, wọ́n máa rí náà báyìí lolúwa wí Sunday Igboho, báyìí lolúwa wí Yorùbá ní ẹ̀yin náà jáde síta. Ẹ fi Sunday Igboho lọ́rùn lẹ̀. Ẹ gbọ́ mi. Ara tó wo Olódùmarè ló ń fi Sunday Igboho dá lọ́wọ́.
Ọlọ́run yóò dẹ̀ lè padà lẹ́yìn ẹ̀. Ìmọ́lẹ̀ ni Sunday Igboho. Prọfẹ̀tì gan ni Sunday Igboho. Gbogbo tó ń sọ ní 2021 tá a ṣe rálì kiri 2022 tó ní irọ́ ni ṣé kò tí ń ṣe mọ́ wa lára náà? Ṣé kò tí ṣe? Pé àwọn olóṣèlú kò sí nǹkan rere lọ́wọ́ wọn. Wọ́n fẹ́ báyé Yorùbá jẹ́ ni. Lẹ́ sọ wípé àwa ló kàn ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀. Ọmọ yín Jàgábá ti débẹ̀ ń kó sí. Ṣé òǹkà tí wá dé ọ̀tá Yorùbá? The number one enemy that Yorùbá have. Ẹja kò ní di irọ́. Mo fi ìyọ̀nà Ọlọ́run bẹ̀yìn sá. Ṣé ló yẹ kẹ́ máa gba àwọn ọmọ Yorùbá? Ara àwọn pásítọ̀ tó ń wá tá ń wọnú àwẹ̀ pé ń tẹ́ gbé dání ẹgbẹ́dọ̀ ṣàṣeyọrí ẹ̀. Lẹ́kìtì wa bíbẹ̀ mo ti rí àwọn pásítọ̀ tó lóṣèlú pè tó lóun ò sí lára ni tó dẹ̀ tó fi ìlú lẹ́jọ́ yẹ pé òun ò nígbà tí ìjìyà wọn bá máa dé òun ò fẹ́ kópa àti ìpín nínú ẹ̀ òun ò dẹ̀ fẹ́ kọ́ ọmọ òun kópa àti ìpín nínú ẹ̀. Mo wá ní sáà kí ló ṣẹlẹ̀? Ó ní 1996 lọ́lọ́run ti sọ fún pé òun ti fa Nàìjíríà yà pé kò sí tó jẹ́ Nàìjíríà mọ́ pé so òun tọ́lọ́run bá lóun fa ya kíta lòun tó wọn sọ pé òun fẹ́ gbèrò. A ní àwọn pásítọ̀ bẹ́ẹ̀ náà nàdẹ̀ ní àwọn wòlíì bẹ́ẹ̀. Sáà ẹ mọ̀ ọ̀rọ̀ Gani Adams ti Sunday Igboho kò lẹ́nu sá. Ẹ lè sọ̀rọ̀ nípa Sunday Igboho bọ̀tẹ́ ẹ má papọ̀ mọ́ Gani Adams. Ìmọ́lẹ̀ yàtọ̀ sí òkùnkùn. Ṣé gbọ́ mi sá? Ẹ má gbàgbé ẹni tó ní káyé ó dáa Yorùbá sọ wípé òun nìkan kọ́ ló máa jẹ́ ẹ̀. Tí wọ́n ní àáfàá tó ní kó ìyàn ó wọ̀lú ọmọ títí ẹ̀ náà ò ní jẹ́ tírà báwọn bàbá wa ṣe máa ń sọ. Ṣé ló yẹ kájọ gbé ká ẹ pé àwọn ọmọ ìjọ yín pé di ó léwè sá a bag of rice is now 120,000. Àbọ̀ níbi táwọn ọmọ ìjọ títí ń ra títí wọn ní 40,000 30,000 naira. A litre of fuel is 1,200. Bí ọdẹ níbi tá ti ń ra títí wọn sá. The solution for this situation tí Yorùbá wà lọ́wọ́lọ́wọ́ ló yẹ kẹ́yìn àgbààgbà ìránṣẹ́ Ọlọ́run yẹn máa fi sọ̀rọ̀ pé the only way the answer to this problem is to have our own nation, to have our own freedom, because ẹni tó rán yín níṣẹ́ sá believe in freedom. Ọlọ́run ló dá freedom, kò fi ẹnikẹ́ni sínú ìgbèkùn. Olórin kan ní pé ènìyàn ní bínú ènìyàn ní ṣèkà Ọlọ́run kì í ṣe bí rere ló ń ṣe. Ìmọ́lẹ̀ ni ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ òkùnkùn lè borí ẹ̀. Kí ló dé tẹ̀ ń gbé ìmọ́lẹ̀ ẹ wọnú òkùnkùn tẹ̀ ń gbókùnkùn wọnú ìmọ́lẹ̀ sáà? No. Anybody tó bá ti go against nǹkan pè ní ìgbé ayé ìrọ̀rùn ọjọ́ ọ̀la fún ìran Yorùbá tó ní ká ìdúró pẹ̀lú àwọn notorious killer Fulani òkùnkùn lónítọ̀. And all the Yoruba has said that we don't want to have anything to do with Fulanis. Sir, gbọ́ ni another 50 years amalgamation mi rí kẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. Bàbá mi ẹyẹ máa tàn wá mọ́sá. Why are you afraid of the politicians? Ìgbéni fún ẹni tó lè pa ara tí ó lè pọkàn. Ẹ gbọ́ nípa àwọn tó fẹ́ lọ sáyẹn ànádà oko ẹrú fún ìran Yorùbá. Tá a rò pé yẹ kẹ́yìn àgbààgbà wòlíì kẹ́ jáde síta kẹ́ kọ̀ndẹ́mù wọn kẹ́ kóná lé wọn lórí. Gbogbo yín dákẹ́ bí omi àmúni. Thank God tọ́lọ́run dá wọn lédè rú. Bàbá ẹ sọ̀rọ̀ ìtùnú sí ìran Yorùbá. Ó dàárọ̀. Ẹ má gbàgbé láti bá mi subscribe sórí YouTube mi o Baba Ekiti TV. Ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ mu o. Iṣẹ́ yìí ò gbẹ́dọ̀ dúró. Àwọn bó tẹ̀ jẹ́ pé àwọn kan fi ń bú wa pé lójoojúmọ́ làwa ń jáde síta
kíní kàn wá ju ara wa lọ ni ó kàn wá ju ara wa lọ be part of it jẹ́ ohun èlò sí ọlá má ṣe jẹ́ ohun èlò sí ìdíbàjẹ́ àwọn kan wà tó jẹ́ pé ní ọjọ́ ìkẹyìn ohun náà yóò sì jáde sí wọn pé èmi kò mọ̀ yín rí ẹ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀ ohun wo lẹ fẹ́ kó jáde sí pé ṣé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere ni ẹni tí ò bá ṣiṣẹ́ rere kò lè gba káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere ẹni tó bá ń hùwà bí òkùnkùn tó jẹ́ pé kó ba nǹkan jẹ́ kó jẹ́ pé kí ikú máa pọ̀ ọmọ ọlọ́mọ kó sọ pé kò kan òun kò lè gba káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere torí pé ìmọ́lẹ̀ ó yàtọ̀ sí òkùnkùn yóò dára fún yín.